Lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tàbá wúkọ́ lásán. Wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o. Lékeleke tó ti fi kú màlúù. Yeyeyeyeye. Ọgbọ́n àti balẹ̀ ló ń wá, àti balẹ̀ ló ń wá. Ẹni bá jẹ pọ́nlá tí kò táyé, tó bá jẹ gbèsè onísàn. Wọ́n yá bàtà wọ̀, wọ́n tún yá sọ́mọ́ o. Fake life ló bá dé, packaging ló bá dé. Fake life oh, not good oh. Fake life oh, not good oh. Fake life oh, not good. Fake life oh, not good oh. Yeah. Tomiwa, Tomiwa tó kún bọ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ẹlẹ́gàn. Tomiwa tó kún bọ̀. Ẹ̀tàn kì í ṣọgbọ́n, yeah. Tomiwa tó kún bọ̀. Yeah, you. Èmi ni ẹ̀yàn Anthony Joshua. I dey chill with them Jay-Z. Olówó pọ̀rọ̀ǹkù ni mí. I get house for Banana Island. Lórí irọ́ ni. Gbogbo ẹ̀ lórí irọ́ ni. Fake life, it no be big thing. Fake life, ooh. Tommy. Oh, got it. Tommy Laya. I like it about my dad just bought it for me. You know the last time I told you that my dad wanted to buy bicycle for me. This is the bicycle. Level high school. Not now. My dad sent me on an errand. Small. I'll go and buy something small. Tomiwa. Kẹ̀kẹ́ tó gbà lọ́wọ́ mi láti jẹta kọ́ ni. Ṣé mo ké bó ṣe máa ṣe nìyẹn? Bàtẹ́sẹ̀ yìí náà, ṣé mo kú ọkọ lóní? Àbúrò mi lóní, gbogbo ẹni máa gbà lọ́wọ́ ẹ̀. Tommy Laya. Wọ́n máa fi rọ́gbà aṣọ, máa fi rọ́gbà bàtà, like father like son. Bàbá ẹ̀ kàn máa ba yí ẹ jẹ́. O ti kékeré o ti ń parọ́. Wo má jẹ́ kó gba nǹkan lọ́wọ́ ẹ o. Tó bá gbà lọ́wọ́ ẹ kò ní dá padà, ó lè ní. Ó lè ọjọ́ kí ló ti bá tún yí ẹ nílé wa. Wàá rí kan tí máa fojú ẹ rí, like father like son. Ṣé o mọ̀ pé packaging ni? Packaging wà lẹ́tọ̀ọ́ dájú ló máa pa ẹ́. Did you know that I was born in Sacramento in California in the United States of America? I know. Why are you looking at me like that? Tommy, you the best liar in the whole world. My daddy just taught me how to lie. Your daddy taught you how to lie? Tommy, give me your best. No. My daddy just bad for me. My daddy taught me how to lie. My daddy said that life is all about packaging. Life is all about packaging. Packaging will kill you. Packaging can just kill somebody. You make somebody to grow. You make somebody to grow. Hey, but tell me, nothing to let them have food. No, maybe I don't like it. No, don't like me. Yes. What? Don't follow you. No. Oh, she just go on butter. Ká fi lè rán online sí. Tá bá ready láti aṣọ màmá lọ. Okay, no problem. Peter, ẹni tó máa ṣe boyfriend rẹ̀ lélẹ̀. Okay. You understand? Bísídà, ṣé kí àná àwọn tó ń rìn bíi kíní? And ẹni tó máa tì lélẹ̀. Ṣé ti gbọ́? There's something I don't get. Ẹni mo fẹ́ bá ṣiṣẹ́ dà. Bọ́ síwájú Bísí kó rí ẹ̀ náà òun lélẹ̀. This thing? Yeah. Ẹ̀fọ́ ni ẹ ṣe máa pe léèwé mi ò eléyìí ò ń ṣèyàn lójú tèmi. Mi ò understand kí ló ń ṣe director tẹ̀ ń ṣe báyìí náà kí ló ń dé tẹ̀ ń act báyìí kí ló tẹ̀ ń ṣe báyìí kí ló tẹ̀ máa fẹ́ frustrate èèyàn náà. Ṣé torí pé ẹ̀bẹ̀ mi pé kí wọ́n bá yín ṣiṣẹ́ mo dẹ̀ agree pé okay o àwa náà mo bí tọ́mọ wá lè dé o ẹ jẹ́ kí help yín kí ṣe yín later. Mo agree láti bá yín ṣiṣẹ́ ẹ̀kọ́ ọkọ mi jọ. Ìyẹn ò tún wá dùn mí ọmọ ilé tẹ́ pé ṣọmọ náà ò rí mi má bínú ṣára wa ní ẹni àbí ọkàn ṣeré wa. Because ó rí mi nínú mọ́tò ìgbà tí mọ́tò mi dé tí mo park èmi ni mo gbé mọ́tò white yẹn wá sórí Benz èmi ni.
driver mi ló wà níwájú and I'm very sure around 2 girls tó wà pẹ̀lú mi. So do you want to tell me pé o mọ̀ mí àbí o mọ̀ bí mo ṣe jẹ́ pé mo jù ẹ́ lọ in every way? Ode. Bísí kí ló tí wọ́n náà wò? Nígbà tó dé, mo wà lórí phone. Mo ń call international call ni mo receive lọ́wọ́. So mo láti hold ẹni mo dẹ̀ kí. Èmi ni Fathia, calm down. Ó já wèrè ni. Ẹ jẹ́ sọ fún mi ó stupid ṣá. Fathia, ní sùúrù náà. Ó kàn ń kó everybody wọ́n sẹ́ẹ̀. Jọ dákẹ́. Fathia, excuse me, jẹ́ kí n fún lésì. Èmi ní ṣé mo jù ẹ́ lọ. Fathia ṣó fẹ́ gbọ́ mo jù ẹ́ lọ 3 million times. Tó bá mú ẹ tó kọ́ gbogbo generation àwọn forefathers ẹ máa rà yín máa ta yìí. Ìwọ náà dànù. Oh anyway, mi ò lè blame yín ná. Let me tell you one good thing, Temo. Shori movies is like a message to the world. It is not even like, it's a message to the world. And beba she place làwọn tó máa wò náà ṣe máa rí. Àtìgbà tí mo ti wọ industry fine, o máa ti indirect tipẹ́. Àtìgbà yẹn náà mo fi ẹ́ lẹ̀, mo tún jù ẹ́ lọ, mo tún lọ ṣe àwọn international job. Ẹ ò tún fẹ́ kúrò níbi tẹ́ wà náà. Let me explain something to you. Next time tó bá tún fẹ́ kí n máa act, máa kó mi máa wọ̀ bóyá bí Ọmọ́tọ́lá Jọládé, àwọn the likes of our big brand, our big names, our Genevieve, our Stephanie. Okay, mi more ọmọ ìbá ìníṣẹ́. I don't even know what she's doing whenever tí o bá sí ní location. Ó lè jẹ́ aṣẹ́wó ló ń ṣe tó fi ń bojú. Ó lè jẹ́ normal àwọn tó máa dúró sí pẹ́kà àti máa dúró báyìí. Ọmọ for 5,000. Táwọn tó bá wọ́n fún ìbájọ́ rẹ̀ mi àti ẹ̀kọ́ kọ́nà náà máa pè wá. Tó bá ní kó máa grade it from letter A to Z. Oh, sí ní Y débi pé ó máa wà ní Z. Professor ṣe ní mi sínú tẹ́lẹ̀ ni. Mo ní ẹ sínú gidi. Àwọn méjèèjì adult ni wá náà. Tí kọ́kọ́ bá ti ṣẹlẹ̀ láàrin mi àti ó yẹ ká pẹ́ká wá jókòó ká settle ẹ̀ ni. What is all this? Fathia, I think nothing looks stupid pé mò ń bá ẹgbẹ́ PA mi gan sọ̀rọ̀. Are you serious? Ẹni àti ọjọ́ sí ní level ojú jìnnà sí ẹ gan. Ìbọ̀lẹ̀ ti rí kọ̀ọ̀kan tó gbé sórí. Jọ̀ọ́ jẹ́ kí n fún dẹ̀rẹ́tọ̀ ẹ wọ́ mi. Wọ́n expect kí n máa wá wọ bóyá bí àwọn àgbàmì direct go, àwọn Mọ́tọ́lá Jọládé kí n máa jẹ́ kí n máa bá wọn act. Ẹni fẹ́ máa mú mi yẹn kò fẹ́ máa stay mi pẹ̀lú àwọn eléyìí. Ẹ̀kọ́ Peter ṣe ojú mi lọ. Ẹ calm down. Ojú ẹ lọ gidi, mo nù ẹ pa. Ìwọ́dẹ̀ yìí jẹ́ pé olóṣó lẹ máa ń ṣe láti ilé ayé yín. Ẹ máa wá wò pé ó kẹ́ fẹ́ upgrade káyà máa ta yín káwọn sẹ́nitọ̀ lè máa pè yín. Ẹ máa wọnú industry. Ẹ tún máa wọnú industry tẹ máa rí páwọ̀ yín ò tán. Ẹ tún máa lọ máa lo cream ẹ máa tọwọ́ bọ́ kẹ́ máa ṣòṣì kiri. Wọ́n bí má jẹ́ kí n tàn ẹ́. Èmi ti blow, mo ti jù ẹ́ lọ, mo dẹ̀ ti jù ẹ́ lọ nìyẹn. Ó dẹ̀ jura wọn lọ. Ìwọ sọ fún mi pé ìgbẹ́ ni wọ́n jura wọn lọ gidi. You are very excuse me. Calm down now. Èmi ni kí n calm down. Ó tó kí wọ́n sọ̀rọ̀ aṣòṣì máa mọ̀ bí ẹran aṣẹ́wó ọmọ yahoo. Ṣebí FCC ló lé ẹ lábúlé ẹ̀gbá tó wá dé robí. Ṣebí wọ́n fi fíìmù bojú ni. Olóṣì gbowó benefit wa máa lóun produce kiri. Ọmọ òṣì ayírada. Ṣebí gbogbo fíìmù tó ṣí ara yín ṣe kiri náà tí ó bá ṣe pé tó raptor gidi wa náà àtàwọn producer gidi wa wọ́n ti ń ṣe bọ́ ṣe ń ṣe. Irú yín yẹ kájọ máa act papọ̀ ni. Èmi tí mo ti sórí ẹni tí mo ti so ilẹ̀ lẹ̀ èmi tẹ́ pé mo ti wọnú location bus. Gbogbo yín wá mú poro tó dẹ̀ wá ń ṣòṣì kiri. Àti ìwọ náà director ó tó kí wọ́n sọ̀rọ̀. Ìwọ tẹ́ pé orun tẹ́ ẹ̀kọ́ ní lórí lóko ságbọ̀n. Ìwọ lanu ẹ̀ ó sọ fún mi pé Fathia, you are not supposed to do. This is Fathia Azan and I have a stage name. Mo dẹ̀ ṣiṣẹ́ débẹ̀ ni. Bí mo dẹ̀ ṣe wọ́n náà ló gbé mi débẹ̀ kò ń ṣe èèyàn. Tẹ́ ẹ̀ bá rí mi ẹ̀ lè ta fíìmù. Tẹ́ ẹ̀ bá rí mi fíìmù mi ò lè ta. Ẹ̀yin wá ń sọ̀rọ̀ èmi tẹ́ pé in 3 days fíìmù mi wọ millions of views lórí YouTube. Mi ò dẹ̀ rí yín bá wí. Torí ẹ̀ ló fà tẹ́ pé most of the movies tẹ́ bá ṣe náà ojú kan náà bóyá máa kàn máa ṣe fún ọmọ ẹ̀ máa rí nìyẹn. Nígbà tẹ́ fẹ́ múrú mi tó ẹ pé ẹ wá fi èmi odidi celebrity. Jọ̀ọ́ má bínú náà sọ fún mi lẹ́ẹ̀kan pé ìgbẹ́ni wa ó jura wọn lọ gidi. Ó jura wọn lọ fáfáfá ìwọ tẹ́ pé bó ṣe wà yìí owó pù Twitter wọn tẹ́lẹ̀ torí wọn mọ bí tó ń lọ Facebook ẹ̀gọ́ ayé ti padà lẹ́yìn ẹ̀ ó tún ṣí Instagram náà ò ní followers ju 2,000 lọ I have 9 million followers mo ṣiṣẹ́ débẹ̀ ní kò easy ẹ̀yin wá sọ̀rọ̀ ẹ wá ní ẹ Fathia what are you feeling like stop talking ó tó kí wọ́n sọ̀rọ̀ ṣe bátà lọ ti dé olóṣì director ẹ̀ ń tẹ́ máa jọ lẹ́ máa jọ ẹ máa kọ́ ọmọ 4 ọmọ 5 ẹ máa kó wọn sínú room ẹ máa kó bá sùn fún wọn òun náà dé ó ṣe tó o bá máa bá sùn ni ó máa rí mi kò ní tẹ̀kí mi ni tó o bá máa bá sùn ó máa rí mi kò ní wọ́n gbogbo yẹ kò fẹ́ kí n kàn máa sọ̀rọ̀ ni. calm down now báwo ló yín ṣe báyìí now. ó tó kẹ́ ní kí n calm down ó tó kẹ́ sọ bẹ́ẹ̀ director mi ò dẹ̀ rí ẹ bá wí ó tún máa ṣe casting náà ẹ tún ṣe wrong casting ìgbà tó pẹ́ àti bí production planning yìí ló máa ti fail ẹ wò sùsù ẹ mú ilé báyìí ní kó máa ṣọkọ mi nínú fíìmù ṣé babaláwo ni mo fẹ́ fẹ́ ni torí mi ò mọ ẹni tó wọ t-shirt ilé lọ́rùn tó tún kó bàtà sí lórí bí òrì máa gidi ẹ wò sùsù ní sẹ́díkẹ́rì máa ń tẹ́ pé normal yìí tẹ́ pé máa kọ́ máa wọn alápè ni ọ̀yìn tẹ́ pé máa kọ́ máa wọn bóyá bàbá dẹ́rù pọkọ̀ kí gbogbo wọn jọ máa ṣe baálé ẹ̀kú lé o ẹ̀ka àbọ̀bọ̀ iṣẹ́ yìí ò yé yín mọ́ ẹ̀yin náà jọ wò wá ní ìsìn ṣáàjọ compatible ọbẹ̀ ṣe rí. but how much now. rárá ìyá gbóǹkọ́ abẹ ní oyíbó yàwọn tó yẹ kó máa ṣèyàwó nínú ìyẹn nu fíìmù ẹ wò mí ẹ nípa match àmọ́ àkọ́kọ́ ẹ yàtọ̀ sínú kídọ̀rẹ̀ ọbọ̀ ṣe rí. ṣọlá fẹ́ gbọ́ tó bá fẹ́ kí n bá yín ṣiṣẹ́ ẹ bá mi wá ẹlòmíì tó máa replace eléyìí tó dàbí ìnà kí gbogbo lẹ̀gẹ̀ bíbó lẹ̀gà dìrì ọmọ jẹ́ ká lọ. ọ̀gá
ìbálẹ̀dì ṣiṣẹ́. Mi ò ìbálẹ̀dì ṣiṣẹ́. Wọ́n bínú wèrè ní ẹni calm down. Wọ́n náà tún yẹ ṣe. Ọ̀gá mi ò calm down now. Ó dà pé inú wọ̀ ọmọ ó ṣẹlẹ̀. Kí ni ó tún ṣe wọ báyìí? Nǹkan tó ti ń dùn mí jù ló ń fi wé àmọ́ ẹ̀bà. Is it not joking every day? Mo jù àmọ́ ẹ̀bà yìí. Owó gbé mi náà, mo ní mú dídá àdúgbò orí. Ògó òpó yìí. Ìdí ọkàn ti gbéraga ló ṣíwájú ìparun. Tọ̀mí wá lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tàbá wúkọ́ lásán. Wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o, lékeléke tó ti fi kú màlúù. But ní DKNY Golden. Okay, ní Baccarat Les Lamis Sacred TBs. Sir? Baccarat Les Lamis Sacred TBs. What's this? Oh, damn. Okay, ó yẹ kẹ́ ní MS 24 football. Sir, àwọn nǹkan tó wà lílé àárín. Damn. Okay, ó yẹ kẹ́ ní pep kan báyìí tí máa ń tẹ̀sára mi àtajá mi ní Vancouver ní summer l'America. They call it Shimuk Emirates. It's about $1.3 million per ounce. Excuse me, uncle. Oh. Hello. You look good. Thank you. You're not looking bad. Oh, thank you. Actually, mo prefer perfume. Okay. And she said no. Our perfume here, lè rí ní bíbáyìí. Okay. Yes. But never mind. Mo lè bá yín select few perfumes there, and you like them. They smell nice. Okay, I wouldn't mind. Okay. Okay. This is actually nice. This one is nice. 1,800 naira perfume. No, I can't do this. You can actually mix them. You know. I can't do 2,000 naira perfume. See, problem is, it's not that I am being garrulous, you know. Timbalu and perfume, see Arami, oh mama put me in body itching, and I don't want to use perfume. That way, at the end of the day, then I'll be, you know, my land hospital. I can't do all this. No. Okay, Teba mind Mole introducing Sarah. She's a personal shopper. She can help you order for it, or you order online. Oh, that would be nice. Thank you so much. My name is Tomiwa Tokumbo Richards. My friends call me TTR. Tolani Adolibigbe. It's a pleasure meeting you. I'm having a plane to catch. Actually, I'm running late. You didn't allow me to introduce myself properly. Okay, my bad. Into properties. I'm a rally, I'm a tally, I'm a call for you. You ain't your logo by Really? That's really good because I have been looking forward to extend my business empire into real estate. So be as a meeting is really good. Ṣé mo lè rí bí 20 acres ní Banana Island? Of course you can, but I won't live in here. They're expensive, you know. Man, come on, they be no one man. When money talks, bullshit runs. You know what I'm saying? It's all good. I know, I can see. Oh, I am actually running against my time. I have a plane to catch. I am traveling to Rancho Cucamonga. Sorry. Rancho Cucamonga. Nigeria. Oh, my bad. Actually, it's a town in Sacramento in the United States of America, Rancho Cucamonga. I was actually born there, you know. I have to run along now. What's your money skin? Yeah, this is my card. Give me a shout. I will. See ya. Thank you. Pay 5,000 naira. I can't do this. I know. Damn, this is hot cake. I need to say. Oh, no. I can't do that. I can't do all of this. Koda, guys. Koda. See you guys. Ìgbéraga koda o, mo ní koda o, yeah. Alágẹmọ tó ń tẹ̀lé jẹ́jẹ́ ikú pa, yeah. Àmbélé ń ta sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. Lálá tó rókè ilẹ̀ ló ń bọ̀ o. Ìgbéraga kò dá o, mo ní kò dá o. Agídí ọkàn
àti gbéraga ló ṣíwájú ìparun. Ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀, ní ìgbéra ṣọlẹ̀. Agídí ọkàn àti gbéraga ló ṣíwájú ìparun. Ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀, ní ìgbéra ṣọlẹ̀. Lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tàbá wúkọ́ lásán. Wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o. Lékeléke tó ti fi kú máa lò. Yeyeyeyeye. Ọgbọ́n àti balẹ̀ ló ń wá, àti balẹ̀ ló ń wá. Ẹni bá jẹ pọ́nlá tí kò táyé. Iṣẹ́ ilé ni ó gbé wọn dé ta o. Iṣẹ́ ilé ni ó gbé wọn dé ta o. Ìyàwó òṣì ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó kẹgbọ́nràn sọ́kọ yín lẹ́nu àwí gbọ́ yín máa ń pọ̀ jù ṣe báwọn bàbá yín láyà ń lé kí ẹ pọ̀ o. Iṣẹ́ ilé ni ó gbé wọn dé ta o. Iṣẹ́ ilé ni ó gbé wọn dé ta o. Ìyàwó òfò ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Fùfú ya wà sí la àtẹ báyìí líle ni gbogbo ẹ máa lé papọ̀ báyìí tó bá ti gbé sára wọn sọ bá ti wọ tọ́lẹ̀ tó fẹ́ púpù lásán ádàm kó fẹ́ bímọ ni. Fùfú ya wà sí la iṣẹ́ ẹ̀bà ya wà sí la iṣẹ́ gbẹ̀gìrì ya wà sí la iṣẹ́. Tọ́bíwá tó kún bọ̀. Yọ wà. Tọ́bíwá tó kún bọ̀. Ẹ máa gbọ́ràn sọ́kọ yín lẹ́nu. Tọ́bíwá tó kún bọ̀. Tọ́bíwá tó kún bọ̀. Irọ́. Mo máa ń sọ fún ìyá táwà gàrí ẹ̀yìn kò wú. Irọ́. Mo ti bu gàrí sínú omi láti fi 5 minutes. Ó yẹ kó ti wú. Gàrí máa ń wú ni. Irọ́. Yeah, sweetie. Yeah, what's up now? O fẹ́ wá sí ọ̀dọ̀ mi. O bá ti pè mí now. Right now, I'm not around. Mo wà ní Banana Island báyìí. Now, àwọn mọ́tò tí mo fẹ́ kó fún Davido. So gbogbo àwọn squad DMW yẹn gbogbo wọn lọ́wọ́ à ń bí báyìí. À ń ṣe meeting lọ́wọ́. Yeah, definitely. Okay, you know what's gonna happen? Oh, you noticed I'm eating, right? Yeah, mo ń jẹun lọ́wọ́ ni. À ń jẹ pizza. Oh, mọ̀ me now, you know me too well. Oh, mọ̀ kí mi kì í jẹ oúnjẹ tó bá jẹ hard. Àwọn bíi swallow mi kì í jẹ àwọn oúnjẹ. You know, I do pizza, I do shrimps, I do rice, fried rice. There is this rice that Jenny the other time ní eatery ní Island. Ṣòrántí. Yeah, pasta, yeah, I love it. That's what I do, you know. Okay, give me like 2 hours. Machi debe. Yeah, all right. Take care of yourself, sweetie. I love you. Mwah. Ciao. Oh boy. Lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tàbá wúkọ́ lásán. Wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o. Lékeléke tó ti fi kú máa lò. Àwọn ọ̀nà tó máa gbé gàrí ilẹ̀ ni. Tí máa fi máa sún bí 2 hours. Á ti wú dáadáa. Tí gàrí yẹn ò bá wú, kò lè yóyàn.
Ọmọ. Máa jí bí 1 hour 30 minutes. Ó yẹ kí gàrí yìí ti kó ti wú dáadáa. Ó gbọ́dọ̀ máa wù. Gàrí àtàwà tèmi mọ́ ó máa ń wù. Ìwọ ṣe wá rẹ́gbẹ̀dẹ̀ ó kan rẹpẹtẹ. Lọ́rọ̀ fún ayé nìyẹn o. Gbéra ajá fọ́. Gbéra. O foolish ààrẹ pẹ̀lú gbogbo ọ̀nà burúkú tó ràn yìí. Orí wọn máa mólúwò ẹ̀ báyìí ni. Ẹni bá jẹ pọnlá tí kò táyé. Bá jẹ gbèsè kò ní san. Wọ́n yá bàtà wọ̀, wọ́n tún yá aṣọ wọ̀ o. Fake life ló bá dé, packaging ló bá dé. Ẹ̀sán Alábí. Ṣẹ̀sán. Ọ̀gá wa lè sọ pé ẹnu yín pàkó bí àmọ́. Ìwọ bẹ̀rẹ̀ sí tẹ́ ni ẹ. Àjẹpáyé. Kí ni ìyàtọ̀ mi àti ẹ? Ṣẹ̀sán. Ìyàtọ̀ tí ń bẹ ń bẹ gbọ̀rọ̀ ni. Bí ti báwo? Ebe yìí lẹ dàbí ìgbà tí gbogbo èèyàn jẹun tán nu sọ. Mọ fọ́ọ̀nù ìlà. Kọ́ mbẹ́. Ó jọ Àlàkẹ́. Don't leave me. Àlàkẹ́ burúkú tí wọ́n ní rẹ̀ bọ̀. Ọ̀rọ̀ yín ẹ̀fọ́ ni. Ọ̀gá jẹ́ tó kí ni tẹ́ ẹ. Ọ̀gá lẹ̀ mọ̀ wá. Ọkọ̀ òsìsì ń sọ. Ara mọ̀ wọn ọ̀yá. Wọ́n lọ lè dúró tí wọ́n lọ sí. Kí ni tẹ́ ẹ. Mo ní di 2x6 ni. 2x6. Igi lẹ́kàn fẹ́ nú pè báwọn. Igi mọ̀ ti gbéra. Ọjà bá sọ èmi ò tẹ̀ fẹ́. Igi ti gbéra lóko. Mi ò fẹ́ dá sí. 1-2 látẹ̀yọ kọ̀ọ̀kan lásì. 1-2 bíi ti pa apá ẹ̀yin méje ti láìkè owó jù nǹkan tó máa ń sún mi lọ́wọ́ yín nìyẹn ká ní ẹbẹ̀ dí ọ̀gá yín nísìnyí ọ̀rẹ́ mi àti wọn ó yẹra wa. Ṣẹ̀sán mo ní 1,150 ká máa pàdé mọ́. Títí ilẹ̀ ìsàn yẹn máa mú ní 1-1 ẹ jẹ́ ká ṣe ní 1-1 12 ni mo ní. Ẹ ti nẹ́jà káàkiri gbogbo sọ. Mẹ́rin rẹ fẹ́. 12 lè fẹ́. 12 mo fẹ́. Ká fẹ́ wá sí 1-1 ọ̀nà 12 13 ture. 13 ture. 32. Ẹ kó jalè. Mo ní ṣò, mo ní páànù, mo lọ́jà àgbà o. Máa bá yín rajà bọ̀tí ya Yusuf ní kọ́sítọ́mà mi bọ̀tí mi náà bá yín ra nǹkan kan. Ẹ má wọlé. Alájà ẹ má lọ. Ká má fẹ́ ra nǹkan kan yìí. Ẹ̀rọ méjì máa nọjú òsì nù kẹ́ kóra yín sanwó àwọn balẹ̀ wọ́n ẹ̀rọ ẹ̀mọ̀ jẹun. Ẹ lọ jàre. Ìdí lọ́kọ̀ tí ò yí hùn. Mo fẹ́ràn. Àjẹpẹ́ ayé. Ẹ fẹ́ jẹ́pẹ́. Ṣé fẹ́ pẹ́ láyé ni? Bọ́dì tó fẹ́ jẹ́ gẹ̀rà. Bọ́dì kan náà fi ń ṣe. Ibi tójú yín ti rí ẹ̀ sì fẹ́ pẹ́ láyé ni. Ibi òṣùwò ló fẹ́. Tọ́wọ́ gidi jálẹ̀ lọ́mọ jẹ́ kojú mi. mi. Ní lọ́ngà máa gbọ́dọ̀ débi pé ẹ dàgbà débi pé wọ́n mọ̀ sáyìn lé wọ́n mọ̀ gbẹ̀yìn wọlé wọ́n mọ̀ gbẹ̀yìn jáde. Ẹ fẹ́ já ti bẹ̀ lórí gítà fẹ́ tà. Ọ̀rọ̀ wà lórí ẹ̀ o. Ọya ẹ mọ̀ kọ́ gà tèmi lòun. Nígbà tá a lọ sí oko. Ta lọ sóko. Nígbà tán bá a lagi. Tọ́ bá wa lagi. Kí ni kókó nǹkan tẹ fẹ́ sọ? Ní sùúrù tí bí o bá wọlé eléyìí ọmọ wọlé lóyá. Ṣé ìwà òkè ṣá? Tọ́pì ni sẹ́. Tọ́pì. Igi tọ́pì tọ́pì lóko. Ṣé kò ṣe kí tẹ bá là tó yẹ tó máa lọ? Irọ́! Wípé ńgbà tán lagi tán èyí tó lé lórí ẹ̀. Nǹkan tẹ́ ń sọ fún mi sì ni pé 14 ni tó lé lórí ẹ̀. Irú 12 tẹ fẹ́ rà ta 12 fún yín ok bẹ́ẹ̀. ẹ̀yin fẹ́ ṣe business yẹn fúnra wa. ẹ̀yin lẹ ní gíga. Àwa ni. So láàrin èmi àti ẹ ẹ̀bẹ̀ dí ò gbọ́dọ̀ mọ̀. Jàgàbá ńlá. Nítorí ìdí èyí 1,000 ni màá san. Ẹ dẹ̀ wá ṣẹnu bí ẹnu ṣákùrọ̀ èwo lò sí gan náà. Ẹ wo bí àwa la ní decision. Àwa la ní bá ṣe ṣe. Nítorí pé ẹ̀yin náà ti lójú olè ẹ ti dára wa nù. Ẹ ṣe bẹ́ẹ̀ inú dìmúlẹ̀. Ó dà wo. Ó dùn wọn àṣírí. Nítorí bá ti wá dé báyìí. Ó dùn kùkù bíríbírí. Ṣé rí 13 onígi. Àmọ́ àwọn yọ 200 fún yín. Ẹ bá kó 13. Kò sí wàhálà. Ẹ má wàá kí ẹbí à ń kó lọ. Àbá kó lọ àjàkálọ̀ lè fi jọmọgé hó. Wèrè tó ń kó gíga. Pẹ̀lú kógi. Ẹ fún lákàntì. Double 7. Ẹ bọ́ bí ẹ bá wù ẹnu òsì kalẹ̀ jáde. Mo ń gbọ́ ọ̀dà tó tẹ́ ń ṣe sí. 16. Àbálùfẹ́ pọ̀ sáwà kógi. 16. Ẹ jẹ́ pé kíní fún wọn. 10-13. Mo ṣe jẹ́ kó lọ sàkáàtì. Orange. Okay, orange. Olómi community bank lèmi ń lò tí ó bá tó. Akọ́kí. Báyọ̀, àwọn pictures yìí jọba mi yà kó fine o, ìfẹ́ kó ya nonsense mi o. Fake life ti bá ti yín jẹ́. Wọ́n máa ṣe ó pọ̀ social media ó pọ̀. Ẹ̀gbọ́n fake life ti bá ti yín jẹ́. Ṣé wọ́n fi ṣe yín ni? Báyọ̀, is it your fake life? Bá mi ya pictures now, then àwọn pictures yìí snap ni kò fi ya o. Jẹ́ kí àwọn pictures yìí fine o, ó gbọ́dọ̀ dope. Ẹ̀gbọ́n social media ń bí ọ̀nà pé kò kìlẹ̀ wọ́n sínú ìkẹ́tẹ́gbé dání. Àfi fake life ṣàjọ́ Báyọ̀, please. Ó ti yé mi. Understand? Yà mí lórí mọ́tò yìí. Ṣé wọ́n fi ṣe yín ni?
kí ẹ tó ní mọ́tò tó yà ṣó ti tán ó yá ètò àìríṣà ẹ tún lò ẹ̀rí nǹkan social media dáhùn. ọmọ kan tá a máa ṣe ń sìn kí ẹ tó ní mọ́tò ètò dé àtàrẹ ṣe Instagram live ó ti yẹ like 10 minutes àwọn jẹ́ kó jí bọ́ pé mo ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò yìí ni tẹ̀sí Instagram live now táìmù ń lọ ẹni tó ní mọ́tò yìí kó má lọ yọ. ẹ̀gbọ́n kí ló ṣe Instagram live ègé kí ló ṣe ẹ̀ ló fi ṣe yín ni. Báyọ̀ ẹ wọ́n kókì sínú ẹnẹ́sí ẹgbẹ́ ẹnẹ́sí dáná kí ló ṣe lè ẹ ṣe díẹ̀ díẹ̀. Báyọ̀ ṣe nǹkan tí mo ní kó ṣe. kí n tún ṣe máa ṣe fẹ́yà mo sẹ́ẹ̀tì ẹ̀ mú bọ̀. tó bá máa yá Instagram live yẹn bá mi bọ́ sí àpá báyìí bá mi bọ́ síbí báyìí náà ó ṣe wọ́ọ̀kì bẹ́ẹ̀ yà go lọ sórí Instagram live now. Okay, what you want? Are you ready? Yeah, what's up? It's your favorite golden boy, Tomiwa Tokumbo Richards, TTR. I'm live here and we are grinding, we are popping, we are killing it, we are reeling it. And this right here is my new toy, ES350, and it's going straight down, get down with it, get down. You know what I'm saying? You know what I'm saying? You know what I'm saying? Èmi ni ẹyọ Anthony Joshua olówó pọ̀rọ̀kùn ni mí ajẹ́ house for Banana Island lórí rọ́ọ̀nì gbogbo ẹ̀ lórí rọ́ọ̀nì inú bíbí kiri ọmọ ọmọ fi wọ́n sílẹ̀ ní àwọn ọ̀dẹ́. Whoa. No. Lórí burúkú la jáyò. Pàtàkì jìdá. Ọ́fíìsì náà mo lọ sí sà. Àwọn ti gbé wá fún mi, wọ́n sọ pé ẹ ló kéré. Okay, màá ní kàn park 45 fún yín. All right, sir, no problem. No, màá send anything since. Yes, sir. All right, sir, thank you. Bọ̀bọ̀. How far now? Adé ìjà rẹ̀ kí ló bọ̀? Ọmọ, ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó rí mi ní ayọ̀ àti àlàáfíà bí mo ṣe dúró yìí. Rẹ́rẹ́run nǹkan ṣẹlẹ̀ lágbo Instagram live video. Ó tẹ̀ mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Tó ti di jẹ́jẹ́ ni mo kàn ra wà níbi ẹgbẹ́ mọ́tò ní mọ́tò kan báyìí. Ó mọ̀ mo wá act lórí Instagram live video yẹn pé my new whip, you know, I'm about to cruise around town. Èmi ò mọ̀ pé ẹ tó ní mọ́tò yẹn ó gbádá sínú mọ́tò dẹ̀ kó dẹ̀ tilẹ̀kùn yẹn. So bí mo ṣe ṣílẹ̀kùn báyìí gbá ọmọ ajá yẹn bẹ́ jáde báyìí. Mo jápa ajá fọ́ eré olórí burúkú làwọn àṣeṣe àyẹn o àbí kí ló ń pe àwọn ajá yẹn wọ́n já olórí burúkú kánípẹ́já yẹn mú mi ni kánú mú mi ni. Tókunbọ̀. Ọmọ. ẹ ń bá sọ̀rọ̀ kan ṣe àwọn ará ta kí ló ń ṣẹlẹ̀ gangan, just go straight to the point. Kí ló fẹ́ fàyọ gangan, gbogbo àwọn lámbà tó máa ń fáwọn èèyàn má fún mi, kí ló ṣẹlẹ̀? Àdá fún ẹ tó ti rí o mọ̀ pé òkú kì í farapamọ́ fẹ́ tó bá sìn ọ̀rẹ́ mi ní adẹ̀tíjọ́ wà tí pẹ́ mi lè máa ṣe báyìí fún ẹ. Nǹkan tí mo ń tọ́ láti sọ ni pé bàtà tí mo wá yá ní ìjẹta ajá yẹn lé mi wọ gọ́tà ni bí mo ti ń sáré ní ìtẹ̀mọ́ bíi tí ẹsẹ̀ kan bàtà yìí fò lọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni kò fọ́nì o kò fọ́nì rárá. Bàtà ta ni? Bàtà tí mo yá ń jẹta. Bàtà mi. Mo wá gbogbo gọ́tà bẹ̀ yẹn ni mo wá mo dẹ̀ try ẹlẹ́dàá ni pé mo wá gbogbo bàtà yẹn mi rí then àwọn aṣọ tí mo yá yẹn náà bíi kí ìdìtì yá bíi kí eré yẹn pọ̀ gan eré yẹn pọ̀ Ọlọ́run ló yọ mí kẹ́ni mo mẹ́rẹ́ sáni. Àwọn aṣọ yẹn náà ni mo ń ṣàlàyé fún ẹ pé gbogbo ẹ ó ti yá bóyá a ti rí èjìká ní ṣọ́ọ̀bù máa gbé fún wọn máa amend gbogbo ẹ máa dá ẹ padà so òkùnkùn ní bínú ni òkùnkùn ní bínú. Jọ̀rọ̀ àwọn chain mi kọ́. Mo rí chain.
mo rí chain yẹn rè ríǹgì gan ṣì wà níbí so bá mi bá gbọ́n. ọ̀rọ̀ tẹ̀ ṣe wà lórí aago yẹn náà pọ̀ ok party kan wà ní weekend yìí tó ti rí party yẹn gbogbo àwọn biggest ballers gbogbo ilé ayé yìí ló máa wà ń bẹ̀ àwọn strippers máa yá apá gan bẹ̀ wọ́n fẹ́ ṣe ní Banana Island ọmọ party tí mo ń sọ̀rọ̀ yìí Davido ń bọ̀ ọ̀rẹ́ mi Wizkid Starboy òun náà ń bọ̀ ń bẹ̀ ọmọ Zlatan Naira Marley Peruzzi Mayokun everybody máa wọlé ọmọ shutdown mo tún wá gbọ́ pé àwọn Lady Baby àti Dababy àwọn náà tún máa fall in so nǹkan tí mo ṣe wá báyìí sìn ni pé mo máa need àwọn latest designers àwọn bíi Balenciaga àwọn bíi Moncler Dolce Gabbana Versace Cartier Hermes Dior you know then ó wá tún ní level kan tó máa ń lò in town tó ti rí àwọn ballers tó máa ti lu aago wọ́n kàn máa gbé aago yẹn báyìí wọ́n kàn máa pop wọ́n kàn máa da ọtí yẹn sí ó ti mọ style tí mo sọ yẹn so now wo bàbá mi wá bíi Ben Sherman bíi Frank Muller bíi Rolex mi tẹ̀fẹ́ ordinary Rolex Daytona bí kò bá mi wá Philippe Patek ọmọ Philippe Patek tó oríṣiríṣi Philippe Patek 5040 ìyẹn náà tún wà ìyẹn ló bàbá mi wá ó ti yẹ. ọ̀ṣọ́ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ pé àkí ń bá nìtàn ká fa nìtàn yá ọ̀rẹ́ mi ni ẹ o òun ṣe bí mi o àti even tó bá jẹ́ bí òun ṣe bí mi láti kékeré òun ṣe family mi even tó bá jẹ́ family mi tó bá ti ń ṣe jura ẹ lọ màá kàn jẹ́ kó mọ ibi tó belong to náà ni no ok bàtà tó mú lọ ń sìn tó sọ ẹyọ kan nùjọ ibo ni kí n kọ́ sí àwọn aṣọ mi ń sìn ibo ni kí n ti bẹ̀rẹ̀ no tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe yìí lèmi náà ń ṣe ọwọ́ ta láti máa jẹ lọ́ máa gbáṣọ tá ti máa lọ́ máa yá bàtà mo dẹ̀ fẹ́ wá iṣẹ́ pé kò ṣiṣẹ́ ṣé o rántí mo sọ fún mi pé ò lè ṣiṣẹ́. ní wọ́n fẹ́ fún mi ní 35,000 naira lóṣù báwo ni mo ti fẹ́ fi kí ni fẹ́ fi 35,000 naira ṣe lóṣù èho mi tọ̀mí wá Tòkunbọ̀ Richard tí gbogbo èèyàn pè ní TTR kí wọ́n máa gba 35,000 lóṣù come on I can't do salary you know that lifestyle tí mo live lórí Instagram yẹn tí bá live at the level kan tí bá build the Instagram lifestyle at the level kan tó posh tó wà top notch Instagram endorsement máa wá advertisement máa wá mama cash out ó wà pọ̀ lórí ibo sọ bẹ́ẹ̀. ọjọ́ ìwà ló tó wá fẹ́ cash out jẹ́ kí n kàn mọ́ ọjọ́ yẹn gangan náà same life tí wà àtàwọn wèrè tẹ́jọ́ wà lórí Instagram tẹ́jọ́ ń live òun náà ló ń live yìí kò síjọ́ kan tó jírí tó sọ fún mi pé ó wà lọ́wọ́ èmi náà ni mo tún máa fún ẹ èmi tí mi bẹ́ẹ̀ lu fake life. ọ̀rẹ́ tó ti rí 90% àwọn àtàwà lórí Instagram táwọn bọ́ọ̀lù yẹn fake life ni gbogbo wa á pọ̀ kò kí ṣe mi nìkan that's how we do that's how we roll you know. Oh, that's how we do. That's how we roll. That's how we roll. No problem jọ̀wọ́ máa lọ. So no má ṣe bẹ́ẹ̀ o lè ok ìwọ lè máa lọ wàá fèmí lẹ̀ sínú ilé so. sílẹ̀bọ̀ inú ilé mi ni mi fẹ́lẹ̀ sínú ilé mi dẹ̀ lè yá ní nǹkan kan mọ́. o rò pé mo lè ṣe bẹ́ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ o understand àní mo ń retí àlejò kan mọ̀ wá mi bọ̀ ọmọ kí bí náà ni máa ń lò sí. máa yìí nínú ilé kọ́ ni mo ti ń pa owó o dẹ̀ gbọ́ orí o bá mi lórí fóònù pé mo fẹ́ lọ deliver ọjà. àná ọmọ kan wá mi bọ̀ máa tilẹ̀kùn. lẹ́ẹ̀lẹ́mi bọ́ta ń gbà yẹn náà bóyá pàdé ibì kan yẹn àti ilẹ̀ láti wà láti kékeré báyìí láti kékeré báyìí láti wà. máa jù ẹ lójú ṣé bó ọ̀nà ọmọ mi. ó lè gbé mi jáde ń bí my friend ayé láti ń jogún ọ̀rẹ́ tó lè bá kú kò sí nǹkan tó máa jẹ bẹ́ẹ̀ ni mo sọ pé ò lè gbé mi jáde bíbá kó máa lọ kó kúrò bíbá àti àtẹ̀ńṣọ̀ rẹ̀ mọ́ àti di brother kó lè dé tọ̀ mi wá àjọ òun wáyé ni má wáyé mi náà mi lè kúrò bí o bóyá kó máa lọ tó bá ti lọ má wà ní lálẹ́ yìí o má wà ní lálẹ́ yìí nǹkan tó máa gbọ́ ọmọ kan wá láti máa sùn mọ́jú tó bá ti dọ̀la àwọn aṣọ tí mo sọ àwọn designers yẹn wọ́n bá mi kó àtẹ̀wọ́ ní wardrobe ẹnu máa lọ kó aago kó designer máa lọ́n tèmi. kódà o yéyéyé kódà. mo fẹ́ sọ fún producer àìbáyé torí Ọlọ́run ó dẹ̀ láwọn ò fẹ́ mi mo ṣáà ní kọ́lò. alágẹmọ tó ń tẹ̀lé jẹjẹ ikú pa amẹ́lẹ̀ ń ta sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. PM ẹ sọ. lọ́nà kí gbogbo rọ́bìtì kí ni gbogbo òṣì tẹ́ ẹ̀ bá mi ṣe yìí ìgbà ọlọ́mọ yìí wá fẹ́ dẹ́sìn. òun náà mò ń pè kẹ́ tó máa pìkì ẹ̀. òun náà ló ń pè ó máa pìkì ẹ̀. ó tún ti ring ó máa pìkì ẹ̀. àbọ̀dẹ̀ lélẹ́yìn ni ṣọ́ṣọ́ mọ̀ pé mi àti owó ojú ara wa rí má jẹ́ ń wojú ẹ̀ o kí ni mo gbọ́ ní burúkú yìí nà. mo mẹ́mọ̀ mi àti òṣèjọ ń ṣiṣẹ́ máa wò ó máa pìkì ẹ̀. ṣé mo pátá àná lẹ́ẹ̀kọ́ ti dé àtàná lẹ́ẹ̀kọ́ ti dé òun bá mi sọrí burúkú ó máa pìkì ẹ̀. ẹ má bí mo tún ti ń try number ma mo ti ń try number. o tún ti ń try number ìdí yẹn ni kẹ́mi jókòó sí àbí ìdí yẹn ni kí jókòó kí n rẹpẹtẹ sí ládùúgbò gbogbo àdúrà owó tí lẹ́dí yẹn gbà lọ́wọ́ mi. mo tún ti ń máa pìkì ẹ̀ ó máa pìkì ẹ̀. ẹjọ́ ń pé owó iṣẹ́ ni àṣírí ẹ ti tú wo nǹkan tí máa fojú ẹ rí tí ò bá dé kí
láàrin 30 minutes sísìn tí ò bá dé ọkọ tí máa fojú wà lóbi yóò jù bẹ́ẹ̀ lọ ni abẹ́wò ló ṣorí bú. àṣejọ́ ń ṣiṣẹ́ orí ẹ̀gẹ́ ti mọ̀ mí àṣejọ́ ń ṣiṣẹ́. kí ló ṣẹlẹ̀ báyìí. àwọn náà mọ̀ pé but wọ́n píkọ̀ mi wọ́n ti píkọ̀ mi wọ́n máa píkẹ̀. pẹ̀lú gbogbo tó ń ṣe ṣó mọ̀ wípé sí méjì péré mo ní pẹ̀lú gẹ́ọ̀ yìí láti àárọ̀ producer ojú yín ni mò ń tì o. ojú ọlọ́run gbogbo wa ń tì í ṣé bí mo ní mi ò lọ lórí ibú tó pè yìí akíló kékeré fetí àlọ́ rẹ́ ni fetí àlọ́ rẹ́ ni ọ̀tọ̀ òjò fetí àlọ́ ti ṣú yìí o ọ̀tọ̀ ṣé kò ní padà rọrọ̀ ẹ̀sìn wo àánú wọn ló ṣe mí jù. ṣó mọ̀ pé gbogbo àwọn pm tó kù tí mo gbowó lọ́wọ́ wọn ti ń pè mí ó dẹ̀ mọ̀ pé mo ò lọ́la fún yín. ẹ sà ó ti rìn yóò máa píkọ̀. sílẹ̀ ọ̀la bá fi lè mọ ẹ ní rí mi o mo máa lọ o producer mo. wo tó bá dẹ̀ lọ tí ò parí iṣẹ́ mi ayé ẹ bàjẹ́ ọkú mọ̀ mí ṣé bó mọ̀ mí kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ń mọ̀ mí lẹ́nu ó ti mọ̀ mí ti pẹ́ wo. ó tún ti rìn bí máa tẹ̀ píkẹ̀ ń sin ó ti rìn. ó tún ti rìn. àbí kó wá solution béèyàn ṣe máa débi ṣé o ti mẹ́ni tó kù. ó tún ti rìn. gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́ ẹni rere ẹni rere ẹni rere ní sọ́wọ́ pẹ́ ẹni rere ẹni rere ẹni rere ní òkè láwà àwalẹ̀ òkè láwà ẹni rere ẹni rere ẹni rere ní sọ́wọ́ pẹ́ ẹni rere. What's popping? Tọ́mí wá. ọmọ ìyá mi. Tọ́mí. Many men wish death upon me. Lord, my doggy, I can see. I ain't trying to be my destiny, be. You think they want to do one out for me? Hey! So what's popping? What's popping? What's good? Papi, what's popping? Yeah. Papi is good. Papi is good. Papi is good. Papi. Like seriously, see, I'm having a situation right now, and I need you guys to help me out. Ọmọ ọba, bíbá ẹ ló wà pẹ̀lú. Ó ti yẹ kó ló wà pẹ̀lú. Come to my level. Ló wà débẹ̀ tán ló jẹ́ bẹ́ẹ̀. Because tí n bá ti wà ń tàn, mo máa ń bọ̀ pẹ̀lú àwọn Wizkid, o mọ̀ pé ọmọ mi ni Wizzy, ó ti yẹ Starboy àti DMW, Davido, Peruzzi, they get together. Àwọn Spoppy. Ọlọ́run, àwọn Spoppy. Àwọn ní Gaza ìdí ọwọ́ owó láì. Àwọn ògbó. Àwọn bí ọmọ Fàṣásí. Ọlọ́run. I'm telling you. Wọ́n wá pẹ̀lú. Àwọn ẹbí MC olú ọmọ. Ọlọ́run. So bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ, see, like I'm having a critical situation, you know, so I need to get some cash. So tí má ti wà ní ìgboro ó ti yẹ mo máa ń wà ní level international yẹn, but tí má ti wà lábẹ́tẹ̀ wà báyìí mo máa ń like wá sí level yìí. Ó yẹ náà ó yẹ ká lè máa bọ́ àwa yé kọ́wé ẹ lè máa yé wa wá sí level wa ó yẹ. I'm telling you. So nǹkan tí mo sọ láti sọ ni pé mo need the 100,000 naira. But this is the situation. See, but mo invest àwọn owó mi kan sí bitcoins. So bitcoins yẹn ti wá deep. So tó bá máa rise padà báyìí, máa gbowó pa. So nǹkan tí mo wá nílé sí mo kàn nílé bí 100 day kí n kàn fi clear business yẹn. So tí bitcoins mi bá ti wá rise padà, ọmọ tí máa ti cash out, máa dáwọ́ ẹ̀ padà. Fàyà mi ní 100,000 naira. So tí bitcoins ẹ bá ti rise padà, tí máa ti cash out, máa dáwọ́ ẹ̀ padà fún ẹ. Àkọ́tù fún ẹ ní 400,000. Sórí ẹ̀ jẹ́ 500,000. Àkọ́tù ẹ̀ sí ní ká gbogbo ghetto lọ ni. Ọlọ́run. Ó yà mí lẹ́nu ni. Pé ó ní 100 bay. 100 bay. Ó máa ń ní ìdòwò. Ó máa ń ní ìdòwò gan-an. Olórí burúkú oníṣẹ́ ni wèrè. Fẹnu dáràn ni wèrè. Wèrè máa ń fẹnu kọ́lé ni. Àkáǹtì wèrè ráìsì ó máa ń lò ní. Ibi tí mo fi tó lọ tẹ́lẹ̀. Orí pípa tó wọlé ó gbé hip-hop wọlé. Òun àwọn àtàwọn Spoppy, àwọn Davido, àwọn ní Gaza ìdí ọmọ owó lábí, àwọn ọmọ Fàṣásí àwọn làwọn jọ wà ní Chicago. Èmi tí mo ẹgbẹ́ ibi tó ń padà bọ̀ nìyẹn. Wọ́n ṣé wò tí ẹ máa jà wá ni? Ṣé o mọ̀ àwọn nígbà tá wa ni? Jọ́jọ́ lọ ṣó máa ń ta mọ̀ ṣá. Ọmọ bàtí wọ́n mọ̀ ọ́n ta mọ̀.
àtọkùnrin tó máa ká sókè ló máa ṣe tuwálé ó ní máa gbé wàwà bá wa ó ti yẹ ṣó máa gbé òjò oríṣiríṣi ló wà àwọn òjò kan wà irú àwọn òjò tiẹ̀ báyìí onísùtù ni wọ́n pẹ̀lú shirt pẹ̀lú bàbá pint water láàárọ̀ Monday wọ́n máa tọ́kì wọ́n máa gbé file wọ́n lọ́ọ́ bí iṣẹ́ wọ́n kàn máa jáde wọ́n á bọ́ bus stop á tún wọlé padà ó ti yẹ àwọn ọkọ̀ ti wà alágbádá ni wọ́n alágbádá irú aṣọ tó mú patí tó máa wọ̀ wọ́n máa gbé fìlà sí wọ́n máa wọ patí wọ́n máa jẹ́ wọ́n máa mú wọ́n tún máa padà sí ilé ó ti yẹ ṣé irú òjò tiẹ̀ yìí wá kú ònú ghetto wà á bọ́ sí gbòòrò àwọn ọlọ́mọdé kọlù kó ń jórú àwa o tó bá kọlù àwọn wọ́n wé ni ó ti yẹ nígbà tí mi bá yá ìyá ẹ̀ lówó jọ ọjà ń bọ̀ irú àjẹ́ tó ń bọ̀ yẹn jọ ṣé Colonia loud. Hey guys, what the fuck is this now? So is it because I'm having a situation and I come to you guys? That's why, because I've been able to scoop so low to ask you guys for money. Now you're trying to, embarrass me and talk shit to me. Oh no, you good ni ya. What's this now? Wọ́n ṣe ń gbọ́ lọ́wọ́ wọ́n bẹ̀. Gbẹ̀yìn ó ti wọ English fi mu pa. Ó ti mọ bó ṣe máa tì. No, máa ṣọ́ ya. Orí ti dà. Àwọn wèrè. Àwọn local shit. Local. Olórí burúkú onípátá kan fọ́sẹ̀ kan. Ìrọ̀lẹ́ ló máa ń wẹ̀. Olórí burúkú oníṣàdù uniform. Skẹ́ẹ̀tì kan oníṣàdù uniform. Ó ní jèrè èrè òní súnmọ́ sáìdì ẹ̀. Olórí burúkú ṣé irú àwa ló máa kó láṣẹ? Tí mo mọ irú àwọn nígà ẹ̀. Kò ní dáa fún ìyá ẹ̀ lẹ́ẹ̀kan sí. Já padà sórí orí àti máa gbọ́ pé ń gbàgbọ́ náà ń gbàgbọ́. ẹni rere ní ìsọ̀rọ̀ ọ̀pá ẹni rere. No good o, fake life. Sweetie, bó ṣe ń pè mí tó ń fi call bọ́dà mi báyìí ní ilé dúró sí Rancho Cucamonga. I just had to catch the next flight back home. I know, but baby, that's your Rancho Cucamonga. I just want to go there. I want to go there with you. I want to go have fun. Okay. The next time I'll be going to the States, Akumaloni. Okay. Madam, make sure we private jet Professor Yemi Shibanju. I trust you, baby. I've never flown in a PJ before. You did a private jet. You get like Abuja, like Dubai. That's just it. Ma worry, the next time I'll be going to the States, I'm a dollar together. Okay. I don't mind. I just want to go have fun, Look at your skin glowing. No, now, Korede, it doesn't add up. You can't just barge into my privacy like that. Oh, Kolima, they won't let me now. Cut the demand you call. When you're to hello, Mumbo Lodu, Mumbo Rio, Tabade Mawalo Bossing. We feel out of urgent 2,000 naira. Baby, come. Who is it? It's a friend of mine now. Ọ̀rẹ́ mi ni a ti jọ wà láti kékeré. Tí bàbá ọjọ́ rẹ̀ gan, ṣé wọ́n máa ń bá ní tán káfáni ní tán ya ni. Your friend kò ń ṣe ẹ̀gbọ́n ẹ̀, kò ń ṣe uncle ẹ̀, kò ń ṣe àbúrò ẹ̀, kò ń ṣe family ẹ̀. Ọ̀rẹ́ mi ni. Baby, kí ló kọ wọn? Kọ́láwọlé, I call him K. No, wọn Kọ́láwọlé. Òṣì ló kó wọlé. Ìran orí burúkú ló kó wọlé náà ń kú. No, Clayton Rem, it's not funny, uncle. What is wrong with you? No, at least. Tí o bá kọlẹ̀kùn, ẹ máa gbọ́ call me. Kí yàn tó wọlé. Yes, now. Ẹ gbọ́ call me. Kẹ́ jábúrò baby mi gan mi ò wọ́n yín. And that's the truth. Ẹ wọlé sí, ẹ tún kí pọ̀ kẹ́ à ń ṣẹ̀kọ̀ like baby, like èmi àtọkọ mi. Ṣé bí ẹ̀kẹ́ tẹ̀ ẹ tún wá dúró, ẹ tún pocket, ẹ tún fọwọ́ sápò. No, now, it's not right. Ọ̀rẹ́ mi ò like gbogbo àwọn kan báyìí. Last week, ó ṣe wá síbí last week now. Ó wá síbí last week, ó wọnú wardrobe mi, ó bẹ̀rẹ̀ sí ní kó shirt mi. Baby, bẹ́ẹ̀ sábà mi ló kó yìí, ó kó part mi. Baby, I know. Àṣewò wọn fẹ́ ní designer ni. Wọ́n ṣe máa ń live a life here now. Mo. You don't need to tell me. Mo ti rí aago yìí rí lọ́wọ́ ẹ̀ aṣọ yìí automatically size wọn kọ́ ni. Kò sọ ẹgbẹ́ size wọn ni kò ní ṣò wọ́n bẹ́ẹ̀ yẹn. Ó ṣò wọ́n náà. Uncle, please, ẹ jẹ́ ká máa respect ara wa. Mi ò like máa sọ̀rọ̀, mi ò like máa réyàn fín. But look at me àti baby mi, èmi àti ọkọ mi. I need good time. Ẹ lọ, ẹ pàṣẹ lọ fúnjà lọ. Sweetie, just take it easy. Kọ́lá, please, wọnú living room lọ. Bá wa bẹ kò sí irú ọtí tó fẹ́ tí ò ní nínú bá yẹn.
lọ síbẹ̀ kọ́ ló máa mọtí mọ̀ pé amọtí kú náà ni ẹ́. Baby, Atẹ́nu. let me tell him, I don't know his brand. We have Mattel, we have NSC, we have Remy Martins, Mattel. You know, if you want champagne, I need varieties. One brooch, one rose, just go drink and don't distract me, baby. Sorry, come on, baby. I don't like distraction. Ó máa ṣe riding yẹn fún mi ní 360 degrees. Kódà o, yéyéyé kódà. Ìgbéraga kódà o, mo ní kódà o, yé. Alágẹmọ tó ń tẹ̀lé jẹ́jẹ́ ikú pa, yé. Àmbélé ń ta sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ o. Wọ́n ṣe nǹkan ṣe bò. Ìgbéraga kódà o, mo ní kódà o. Àgídí ọkàn àti ìgbéraga ló ṣíwájú ìparun. Ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀, ní ìgbéra ṣọlẹ̀. Ṣé bọ̀bọ̀ ìtìyàwó rẹ̀? Ìgbéraga ló ṣíwájú ìparun. Ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀, ní ìgbéra ṣọlẹ̀. David, òun àti Drake, Anthony Joshua, ṣé nǹkan tí ń ṣe bọ̀bọ̀ ẹ̀ ni ẹni tí ò rí pàṣẹ orí ló ń sọ pé no eléyìí ò nà má mọ̀ no. Èmi ni ẹyọ Anthony Joshua, I dey chill with them Jay-Z. Olówó pọ̀rọ̀kù ni mí, I get house for Banana Island o. Lórí irọ́ ni, gbogbo ẹ̀ lórí irọ́ ni. Ẹ tó bá mi fọ nǹkan kó bá mi starch yẹ. O starch kìíní, báwo ni bẹ́ẹ̀ wọ́wọ́ gbòòrò? Ná. Ilẹ̀ kéè, ó pọ̀. Ọmọ Yemi, ọlọ́run loud. OPP, ó pọ̀ pa. OPG, ó pọ̀ gan. Ọmọ ìyá mi ó loud. Kí ló ṣe é tó ń ké? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ní ṣe ìgbà tí mò ń bọ̀ nsìn mo daṣọ borí ni àbí mo jọ comedian lójú ẹ̀. Kí ló ń pa ẹ́ lẹ́rìn gangan mo fẹ́ mọ̀ kí ló fọ́nì? Má bínú, mo mọ̀ tó ti ń bínú ni tó bá ti ń bínú ló máa ń ká lòlò. No vex. O ti mọ nǹkan tó ṣe. Má bínú. Orí burúkú tó ṣe nu lé mi lánàá yẹn má bẹ́ẹ̀ mi try ẹ̀ mọ́ o. Mo ń sọ fún ẹni orí burúkú tó ṣe nu lé mi má bá mi try ẹ̀ mọ́ o. Èmi wọnú yàrá mi ó sọ fún idiot tó gbé wá pé òkè ó ń scott lọ́dọ̀ mi ni ó tún wá tọrọ 50,000 no aṣọ mi ló wà lọ́rùn ẹ̀ èhó mi. Ọmọ ìyá mi má bínú pákéjì yẹn gbọ́dọ̀ solid. Pákéjì olórí burúkú ló gbọ́dọ̀ solid wọ́n fún ẹ náà wo rẹ̀ náà wípé tó ń gbé tó ń parọ́ tí ò ní túmọ̀ ṣiṣẹ́ ò fẹ́ ṣiṣẹ́. Ṣé kò sí nǹkan mi ń bẹ fún ọ bọ̀bọ̀ yìí? No ok ìwọ náà fúnra rẹ̀ wóoru bí tó ń gbé for God's sake. No a ní kò ṣiṣẹ́ olóòlè ṣiṣẹ́ fake life yìí náà ni fake life tó wá ń live yẹn ọ̀rọ̀ máa live ẹ̀ ń bí pẹ̀lú ọmọ olórí burúkú tó gbé wá yẹn nǹkan tó expect ń sìn ni pé kémi rọ́mọ yẹn ń gbòòrò kó máa wá fi mí ṣe yẹ̀yẹ́ kó máa sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé àmọ́ wo aṣọ ọkọ mi lówó o ok inú ilé ọkọ mi ló máa ń wá o ó máa wá tọrọ owó lọ́wọ́ ọkọ mi ni o níwọ̀ idiot tó fi ṣọkọ yìí ṣọmọ nǹkan tó ṣe lánàá ṣọmọ bó ṣe dùn mí. Ọ̀rẹ́ mi má bínú ó mọ̀ pé ojú tọ̀rẹ́ mi ojú òtì mi onítọ̀hún ni kò lójú tì. Mo ṣe understand ni so ojú tọ̀rẹ́ mi ojú òtì mi ẹni ò lójú tì ló ṣe mọ̀ọ́mọ̀ dójú tì mí nínú ilé mi. No o ti rí pé mo dẹ̀ ṣẹ́ra mi sísìn pẹ̀lú statement tó sọ yìí because ká ní mo fẹ́ ṣe fún ẹni bínú ṣe ń bí mi tó mo fẹ́ rí gbogbo frame kí n dá frame mi padà kí wọ́n wọlé padà kí ló wà lẹ́nu kí n wọlé kí n jẹ́ kó yé pé ok inú ilé mi ló wà jáde kúrò ó dà pé yẹn máa pè ẹ́. Ọ̀rẹ́ mi onídùúró mi ni ẹ̀ ó lè ṣí fọ́ọ̀rẹ́ èmi àti ẹ̀gbọ́n à ń ṣọ̀rẹ́ mọ́ láti kékeré báyìí tá a fi dàgbà onídùúró mi ni ẹ̀. èmi ò ń ṣe onídùúró ẹ̀ kọ́dà mi ò ń ṣe oúnjẹ oko ẹ̀ mi ì ṣe nǹkan kun ẹ̀ mi ò ń ṣe nǹkan kan mọ́kàn ní kí wá wọ̀n ọ̀nẹ́ náà ni nǹkan tó dánwò nù lé mi yẹn ọjọ́ tó bá tún ti ṣe fún mi to God who made me ma regret. Ọ̀rẹ́ mi má ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kí yẹn tá a bá sùn tí náà la máa ń jarun pa. má jarun palu mi àní ká má jọ jarun palu ra wa mọ́ lọ ṣiṣẹ́ tó o bá ti wá lọ ṣiṣẹ́ máa gbégbé ayé ẹ̀ ń bí jẹ́ káwọn ọmọ yẹn máa wọ́ bá ẹ̀ ń bí. Ọ̀rẹ́ mi wọn lè wá sí ghetto ó ti yẹ mo gbọ́dọ̀ raise stake yẹn lọ sí level tí wọ́n wá ó ti yẹ so gbọ́dọ̀ máa mú àwọn ṣẹ́yìn wá sọ́dọ̀ ẹ̀ and most importantly iṣẹ́ tí mo ń tẹ̀ lọ torí mi tí mo ń tẹ̀ lọ lánàá yẹn iṣẹ́ yẹn tó bá ti dán àwọn náà máa gbélé gbọ́nà ọmọ kí gbogbo gbèsè tí mo jẹ́ ó ti yẹ màá lè san gbogbo ẹ̀. èmi mọ̀ pé fake life tó ń live ó máa lead ẹ̀ síbi kan. ok ó jẹ bẹ́ẹ̀ àtẹwà. bẹ́ẹ̀ àtẹwà kọ́. ọmọ ìyá mi onídùúró mi ò lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹwà yẹn wà ó bad gan sẹ́ ó wà nulẹ̀ ó máa láìkẹ̀ wáyà táwà gan ẹ wá gan ó bad tó bá rí epo tó wà ló. Fake life ló bá dé, packaging ló bá dé. Fake life
Not good though. Fake life. Not good though. Kí ló ń ṣe Naira Marley now? Eh? I don't tell you, say me you chill. Just take call, they disturb person. Babe, Funmi. Naira Marley ni now. Hello, Naira Marley. How many times mo ti fẹ́ sọ fún ẹ wípé kò ní sùúrù, you just have to take a pill and chill. Yeah. Ship yẹn ó ní láti lọ kó àwọn mọ́tò kan ní Vancouver, ṣé òun get. Then tó bá dé Chrome there is this Rolls Royce tí Davido náà order fún. So I will have to get the ship to go to Frankfurt ní Germany. Kó lè pick àwọn automobiles kan bẹ́ẹ̀ yẹn náà. Yes now. Ó máa ní stopover in Germany, mo ti sọ fún ẹ pé at least give or take by the end of the month. Ship yẹn máa dé bí báyìí. All I have to do is just to go to the port and clear those vehicles. Má worry now, fọkàn ẹ balẹ̀. Yeah, end of the month. And just make sure my 25 million naira balance is available by the end of the month. All right. Stay safe, bro. Baby. Yeah. Is it the same Naira Marley, the popular Naira Marley, or you have a brother, a friend that wears Naira Marley? Like you don't know me. Most of these celebrities, we are friends. Like we are like this. Ṣé o mọ̀ pé mi mo bá Davido get Rolls Royce tó fún Chioma nínú assurance ni? Really? Of course not. Oh Jesus! My boyfriend is a superstar. Oh damn! Come on. My boyfriend is a superstar. Àwọn ọ̀rẹ́ mi ti rọ́gọ́. Like seriously, Naira Marley máa wá síbí báyìí now. Ibi báyìí. Yeah. I cannot wait to meet him. I'm his fan. He's my favorite. Okay, Jack and Boss Bubbles there. To Bama did next week. Okay, I have a flight to catch next week. Mama pa that day. I'm at see you on the DMW. You see everybody, Peruzzi, Davido, and everybody. DMW, that is down Davido. Of course now. Oh damn, baby, I love you. I bought this for you. Just take this, okay? You know, I can't drink right now. Oh, baby. Oh, Shemi. See, the thing is, we need to clear our motor car. Okay. So we need to share processing our documents on the port. So we need like 2.5 million naira because we go cash to all of them. We need to invest into the bitcoins and you know. Can you tell you to Miami need 2.5 million naira? Now if you find any 10 million naira next week. Baby, wait. O need 2.5 because how come you only have 2.5? But you need them, you know. So for clear I understand. Yeah. 10 million naira, yeah. Give or take next week. We need to stress right now. Kotimba ni wolo ni kotoba teni. Emi mo ni o na won le kan tí àwọn èyàn kan fẹ́. Wọ́n ti deposit owó. Mo lè fún ẹ ní 2.5. My year 2.5. Really? Yes, my year 2.5. But there for me 10 million. 10 million naira next week. Receipts, I can always give you, baby. That's my baby. Should I transfer for you or you want cash? Transfer. Do Do you want it now? I will do the NSC now and I will, you know. Oh, baby. Then we'll go inside. Wow. I'll transfer for you right away. 10 million. Yeah. You know. Your account. Fake life. Oh, babe. No. Come on. Have fun. It's vibing. So say now, talking about don't sorrow. You already know. Yeah. We vibing. You know what I'm saying? Oh wow. Like seriously, Taba the me back. See the next one, Taba my law. I'm a shut down. We are shutting the hell down. Hey, already me. What's up, man? What's up? Man, come on. What you do there like crazy. It's going straight down. Man, take. But man, we are balling this night. Shut down, babe. Ẹja yìí lọ. Ọ̀rẹ́ mi, orí pépà tí yẹn ń lọ gan.
Okay. Feel it. Hey, babes. Emma vibe, yo. Emma vibe, yeah. I'll be back, yeah. I'll be back. Maori, you guys can, you know, every day can put on this one. Yeah, okay. You know what I'm saying? Yeah. What's up? Baby, I would like to Baby, now your bottom they make me We are balling. Like seriously, more enjoy a millennium. Even the latest baller in town. Yeah. Okay. What's up? Reason tí mo ṣe wò pé ká sáré sọ̀rọ̀ ni pé àwọn àgbàlagbà sọ pé a lè má bára wa rìn ká má lè bára wa sọ̀rọ̀. Yeah, most definitely. Bless you. Mo mọ̀ ẹ́, mo mọ̀ pé ó ṣiṣẹ́, mo mọ̀ tó ṣe ń sọ báyìí. I'm not sorry to say that. Mo ṣe pé bí amòfin yẹ̀yẹ́ ṣe gẹ̀bọ́ mú mi mọ̀ ẹ́ dáadáa. Bọ́bọ́ bolo sí rówó tó ń ná yìí, what's going on? Ọgbọ́n ìbò funny. Like seriously, we should be loving oh funny. See, mo ti máa sọ fún ẹ pé owó ọpọlọ lóyìnbó máa ń sùn. I made 2.5 million naira in 5 minutes. Oh, need believe it. That kind of money kò tó make it. O mọ iye materials tó máa rà, tó máa gé, tó máa rán, tó máa deliver, tó máa supply kò tó make 2.5 million naira. I made that money in 5 minutes. Owó ọpọlọ ni mẹ́. Fine. Yeah! Máa fọ àwọn ọmọ ṣì máa wọnú club yẹn lálẹ́ àwọn strippers wọ́n ṣì máa wọlé aṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mẹ́. Okay, accepted, but you all have to be very careful because 2.5 million pọ̀ kó tó dọ̀rọ̀ lọ́lọ́pàá dé kó tó dọ̀rọ̀ ní FCC pé kinní kan. You understand? What's the problem? Ìwọ kan máa bọ̀ gbogbo owó tí mo jẹ́ should be about maybe 200,000 naira. Gbogbo ṣì máa dé bẹ́ẹ̀ mọ́ ní kọ́kọ́ bá èso tọ̀rọ̀ náà ni. Láti sọ̀rọ̀ you don't have anything to worry about. I got this. I'm the latest baller in town and I'm balling. You are my friend. Adẹ̀tí wa ti pẹ́ time tí kò sí nǹkan kan tí mo máa ń kù lose class. Mo máa ṣòwò mi náà sí ní sí. Máa send owó ẹ̀ sí ẹ̀ sí. Ká tó máa ṣe ìpàdé lọ ni o. You're my friend. You have done so much for me. Ìgbà tí kò sí nǹkan kan àjọ máa ń grand àjọ máa ń wà yìí. So thank you so much man. To money. But I see the club that was ball, man. Little baller in town. Yeah, what's up? You're fire. You know what I'm saying? Damn. You serious? Ẹ máa jẹun yín lọ. Ẹ ṣe é sà. Ẹ sáré gbé màá yín fa wàhálà. Èmi ẹ̀ sọ ń jàgbọ́n. Ọ̀gá gidi ni yìí ẹ sì jèrè wa lágbára Ọlọ́run. Ọba tó ń dúró tẹ̀dá bá ń dúró tì. Ó máa ń jẹ́ lábẹ́ yín bẹ́ẹ̀ wá, àwọn ń jẹ́ lábẹ́ yín nù. Ẹ má ṣàdúrà fún mi, ẹ má ṣàdúrà fún yín. Àmì ní kánjú kú, ojú òní tiwa. Èso nígbà wá lọ́wọ́ wọn. Èṣù máa gbà yín lọ́wọ́ mi. Lágbára Ọlọ́run èṣù ó máa gbà yín lọ́wọ́ mi. Ẹ máa jẹ́. Ṣé bí wọ́n ti ń jẹun rẹ̀? Bẹ́kùté náà ṣe máa jẹun tí fi máa jẹ sọ́ọ̀rẹ̀ lásán. Ẹ máa jẹ́. Ẹyin tí ọmọ gidi ẹ̀yin bẹ́ẹ̀ pa èmi. Lọ́nà òkúta. Ọ̀dà bóò ni túbọ̀ sí ìṣiṣẹ́ ní 12. O kò dín o, ojú wa bẹ̀ ó pè. Ṣé nǹkan kan sí ọ? Mo ní gímítí 12, oníkòdí ṣé mo yẹ kí tí mo fi lẹ̀ ni. Ta ló sọ fún yín pé gidi ń bí? Bá ṣe fílẹ̀ lánàá náà ló ti ṣe wà ìbáyìí ọ̀gá ẹ dákun wọn ní parọ́ ní èsè tí yín mọ yín. Ọ̀dà ṣé gbọ́ tèmi? Màá ń gbọ́ yín. Igi ìdí túbọ̀ sí ó ní 12. Tálẹ̀ tà fún. Kí ló mú kí gidi ní? Igi ò la omi ó jẹ́ 2x6 lẹ́sẹ̀. Lágbára òjò lè wọ ògì lọ. Tó máa fi mẹ́sẹ̀ kúrò láàrin ọgbà báwo lè yọ fẹ́ kú omi kò lè kú ó pè. Àló dín 12. One dozen. Àbọ̀ báwo ló yẹ dé? Sọ́tí ń jalè nínú ọgbà yìí ni. Ẹ̀rọ ó lè ti wà mí o ẹ wo ọ̀gá ẹ pé àwọn chairman kẹjẹ mi tí o. Bọ̀dá bàtà ni bọ̀dá bàtà ti da alábọ̀dé nínú ọgbà yìí. Ebi bọ̀dá bàtà náà ń sọ̀tà. Àwọn ń fi gíga ń tẹnu bí àbí tí bọ̀dá bàtà fẹ́ ta ni. Ọ̀dà àbórí ń ta yín. Àmọ̀tẹ́kùn la máa gbà. Bọ̀dá bàtà yín wò lẹ́ ń sọ tábàtàbà. Àwọn òdi òkè yín kọ́ mọ̀rò para lè orí wo. Ẹ̀yin mú kí tèmi ẹ wá lọ rè tà fún ṣẹ̀sán. Yorùbá
Yorùbá wa amúnimóògùn mo sọ bẹ́ẹ̀. Àwọn náà máa ní kẹ́ ṣe nǹkan, àwọn náà tún máa ní máa jó lọ mò ń wẹ̀yìn ẹ̀ wá dẹ̀ tún padà. Mo sọ bẹ́ẹ̀ náà. Ẹ ti yọnu. Mi mọ̀ ṣẹ̀sán tẹ̀ ń sọ gan, ṣẹ̀sán Alábí. Wèrè tó bẹ̀rẹ̀ dà ẹ́ ti lọ mú àná ní wọ́n ti yín gbọ̀ngbọ̀n. Ẹ má jẹ́ wọ́n ti yín gbọ̀ngbọ̀n. Ẹ má yẹ kó ṣe yín ṣe bá ṣe bò. Àbí nǹkan ṣe yín. Ẹ má yẹ kó lọ fẹ̀ kan tọ́ná fún yín o. Tó lọ sọ òyìnbó clever fún yín. Mo ti mọ̀ pé mo ti gba wèrè. Sáré bẹ́ẹ̀ mi ti rà mọ́ wà clever. Sọ́ọ́rí wọ ọlọ́run ti ọ̀rọ̀ tiẹ̀ ò le rárá. Ẹni ọgbẹ́ kòtò ọ̀gbẹ́ jẹ́ ẹni ó kò sí ọ̀farapa. Wọ́n wá mú ọ fún mi, wọ́n bẹ̀ mí. Ìgbowó sẹ́lọ̀ rẹ̀ tó ní kọ́sẹ̀. Òótọ́ ni nìkan ti tẹ́lẹ̀. Orí ẹ̀ yí o. Wọ́n bẹ̀ mí wá kọ́sẹ̀. Òṣì ló ń jẹ o. Ó sọ bàgà. Bẹ́ẹ̀ni dáhùn, ìwọ tó ń bú yan kó ìlú lọ fún mi. Èjìkádùn ní mélòó tẹ̀sí kí lọ fún mi. Ìwọ kò fún mi nìkan. Sọ́ọ́rí bọ́ ti wà ẹ̀. Ọ̀rọ̀ tiẹ̀ náà ò le. Gbogbo yín pátápátá báyìí kẹ́ tó sọ mí ló ń gbèsè. A yanjú ara wa lónìí. Mo sì mọ solúsàn. Ọ̀gá bẹ́ẹ̀ ṣe ń ranjú yìí mo mọ̀ yín o. Tínú bá ti bí yín pátápátá lẹ̀ mọ́ ti ẹ má gbà láka ayé ọ̀sìn mọ́lẹ̀ láàyè o. Èmi. Ẹ jẹ́ wọn ní wọn náà máa ń da gbogbo nǹkan rú ni o. Sẹ́ẹ̀rì gì mí jẹ́ tó ń dáhùn. Tí n bá gbà yín láàyè, ẹ̀ tún jí. Èmi wà clever. Ta ló tún ní kẹ́ ẹ mọ̀ kọ́kọ́ ní kọ́ nílò. Kẹ́ ẹ tó báyé mi jẹ́. Àjọ báyé ara wa. Ẹ mọ̀ kí ẹ má jẹ́ bẹ́ẹ̀. Túùsù ọ̀la fi wa ta. Àjọ fari ayé àwa ta túùsù. Ẹ má jẹ́ ká ti bẹ́ẹ̀ ta. Ọ̀gá ẹ má lọ lẹ́bù yẹn. Ṣé rí gbogbo ibi tá ẹ lọ yẹn? Èṣù nìyẹn o. Èṣù rẹ o. Ọ̀gá ìdísò. Èṣù rẹ o. Ẹ má yẹ èṣù lọ́wọ́ o. Lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tàbá wúkọ́ lásán. Wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o. Lékeléke tó ti fi kú màlúù. Yeyeyeyeye. Ọgbọ́n àti balẹ̀ ló ń wá, àti balẹ̀ ló ń wá. Ẹni bá jẹ pọ́nlá tí kò táyì, tó bá jẹ gbèsè onísàn. Wọ́n yá bàtà wọ̀, wọ́n tún yá aṣọ wọ̀ o. Fake life ló bá dé, packaging ló bá dé. Fake life oh, not good oh. Fake life oh, not good oh. Fake life oh, not good. Who's there now? Tommy baby. Tommy love. Hey baby. Hi. Where's my husband? Tomiwa. Ẹ bá mi sọ fún Hello. No, ẹ bá mi sọ fọ́kọ mi pé mo wà níbí báyìí. Are you okay? But it's your doing now. This is my house. My house. Okay, bóyá mọ̀ mi àbí ojú yín ti kúrò lára mi. This is Tọ́lání. Ìyàwó Tomiwa ọ̀rẹ́ yín. Ojú mi kò ṣáà ń ṣe bíi pé ó dà pé mo ti rójú èrè. Of course. Ìwọ ló gbé wá sínú ilé mi last time tẹ́jọ wà nínú bedroom mi. Tẹ́yìn méjèèjì jọ ń act fún mi tó ń sọ pé kémi jáde tí wọ́n náà sọ fún mi pé ṣé mi lójú nókè tó bá pẹ́ wà lórí ara yín tí mo ṣe máa wọlé náà nìyẹn ìwọ ni. No, Kọ́lá wọlé wọ́n tí ẹ ti mix ẹ up nínú yàrá wa, yàrá èmi àtọkọ mi tẹ́ fi wọlé inú ẹ̀kọ́ ẹ wọlé time tí ó yẹ kí ẹ kọ́lẹ̀kùn mo wọ́n ti nà yín yẹn so please help me tell him I'm around. Are you okay? No, because mo ń sọ gbogbo ẹ̀ ń sìn náà same thing náà ló ṣe ń sọ nínú bedroom ọkọ mi okay nínú ilé ọkọ mi ọkọ ẹ̀dà inú ilé mi ló wà yìí if you want to know. Kí ni? What? Drake, Anthony Joshua, Davido, Naira Marley, uncle ẹ má bínú. Mo ọjọ́ yẹn bíbá ni mo jókòó síbẹ̀ yẹn mo gbé laptop lórí ẹsẹ̀ mo wá gbẹ́ni sí àti cup 2.5 million naira 10 million onímọ̀ọ́yá ní mo 5 million naira. Ṣé bẹ́ẹ̀ lẹ́yìn? Ṣé ló gbà fún mi 10 million naira? What? Àbí bá mi ṣeré ni bí ó ti travel ẹ̀fẹ́ kí mọ̀ àbúfẹ́ propose bí ó fẹ́ propose rẹ̀.
àti bíi 3 weeks mo ti ń pe tán mi gbèsè. Owó lọ nílẹ̀ bàbá mi. Sorry. Are you okay? Kí ló dé tó ń ṣe bí ń bẹ́ zàgbá ẹ̀? Mo ti ń bẹ̀ ọ́. Ó ní màá fi fún mi 10 million. Ṣé bẹ́ẹ̀ náà lẹ máa ń daft tó? Ó dénú ilé mi. Èèyàn gbé picture òun àti Davido, gbé fídíò òun àti Anthony Joshua òun àti Joe. Yes. Bó ní ìpàdé ọlọ́jà tá a sẹ́wọ̀n bó ló ti ríra wọn rí. No, ṣé olórin ni iṣẹ́ wo ló ń ṣe tó fi rí gbogbo wọn bó ló ti fẹ́ rí wọn? Ṣé ò kàwé ni? Importer and exporter. Oh my God. Superstar. Oh my God. Kí ni? Uncle. Padà sí bíjọ. Padà kó o ti rí ibi tó fẹ́ dúró sí. Èmi wà nínú ilé mi, mo wọnú ilé mi. Ìwọ o tún sọ fún mi náà pé gẹ́rẹ́ o tó bá daft náà ṣe ọ̀rẹ́ èèyàn gbọ́dọ̀ wà kó dẹ̀ jálẹ̀kùn wọlé sínú bedroom èèyàn. Orí pé mi ń sọ̀rọ̀, gbogbo ẹ̀yin ṣe mi ń sọ̀rọ̀. Orí. Omucha ni o. Omucha feelings ẹjọ́ ní àbí mi àti ẹni tó sọ pé omucha ni o. Ẹ̀wọ̀n jẹ́ kí jókòó máa jẹ́. O tí ì rí ibi tó máa jókòó sí. Jẹ́ nà ẹ́ o, mo máa nà ẹ́ o, inú ilé mi ló wà yìí o, kọ́ máa sọ fún mi pé ó yá mo ná obìnrin, ibi ṣé mi mo gbowó lọ́wọ́ ẹ̀? Ṣé mo máa bọ́ ṣe gbé ẹ débí? Wọ́n yá bàtà wọ̀, wọ́n tún yá aṣọ wọ̀ lọ́jọ́ kẹfà tó nírọ́ ti ń parọ́ o, tá a bá wúkọ́ lásán, wọ́n ní kí la fẹ́ sọ o, kí la fẹ́ sọ o. Lékeleke tó ti fi kú màlúù, yeyeyeyeye. Ọgbọ́n àti balẹ̀ ló ń wá, àti balẹ̀ ló ń wá. Ẹni bá jẹ pọ́nlá tí kò táyì, tó bá jẹ gbèsè onísàn. Wọ́n yá bàtà wọ̀, wọ́n tún yá aṣọ wọ̀ o. Fake life ló bá dé, packaging ló bá dé. Fake life not good oh. Fake life not good oh. Fake life not good. Fake life not good oh. Yeah. Tomiwa tó kún bọ̀. Tomiwa tó kún bọ̀. Ẹ̀tàn kì í ṣọgbọ́n, Tomiwa tó kún bọ̀. Èmi ni ẹyọ Anthony Joshua, I dey chill with them Jay-Z. Olówó pọ̀rọ̀kùn ni mí, I get house for Banana Island. Lórí irọ́ ni